أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجا منهجه إلى يوم الدين وبعد. أدعو لسيا الله ọba tí ó sì wá ní mùsùlùmí wọn náà lọba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráàlú rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ́lẹ̀ tó pàmì tí Ànábì wa sallallahu alayhi wa sallam kò fílẹ̀ títí ó fi di ọjọ́ ìgbéga kìyàmá. Allahumma àmín. Kọ́nà balẹ̀kọ́lá kó ṣe àmójúkò fún àwọn òbí wa tí wọ́n ti bọ́ ìsàlẹ̀ kìyàmá tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ́ lọ́wọ́ àwọn tí ń bẹ láyé kọ́nà bá ní ìsàlẹ̀ fún dáadáa wọn. Bákan náà àwọn àfáà wa tí wọ́n kú láyé tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ mímọ̀ ọlọ́run bá lè kọ́lá máa bá lè wà pẹ̀lú wọn wọlé àjẹkàn sọ ọlọ́run wọlé agbóhùn ńlá ìlà ìlọ́lọ́ afáwà tí wọ́n sì tíra tí à ń ká tíra Bulugul Maram tí a máa ń kà ní jọ́kẹ̀jọ́ báyìí bàbá wa Ibn Hajar al-Asqalani alayhi rahmatullah ọlọ́run bá lè kọ́lá bá ní kẹwọn àwa tí àwọn ń sàǹfààní náà níbi tíra náà ọlọ́run àlejò lápò kí àwa náà kí á rí dáadáa sí nínú ilé ayé wa wọlé àkàn sọ náà wọlé àgbọ̀nà ńlá ìlà ìlà. Ní ìjẹjọ ibi tí a tó náà ní báàbò qada al-haja agbárin nípa bá a ti máa ń gbọ́ bùkátà so asàlàyé fún wa pé qada al-haja wọ́n dà pé òun náà ní bí yàn sí tọ́ílẹ̀tì so aṣọ dì í tó jẹ́ pé ìsìláàmù pé fi gbogbo ẹnu pé wọ́n máa ń dà pé ní so àti wá ṣàlàyé àwọn ẹ̀kọ́ èyí tí ó wà níbẹ̀ nígbà ńlá ìwádìí nǹkan á tẹ̀síwájú nínú àwọn àhàdíìsì èyí tí ọkàn tí a máa ṣàlàyé lọ níbi tí a ti gbé ní hadith Anas ọmọ Malik àbí ibẹ̀ ni a ti gbé radiyallahu anhu kọ́nà bá ní kọ́lá kọ́bá ní yọ́nú sí Anas ọmọ Malik radiyallahu anhu. Ó ní òun kana Nabi sallam yadkhulu wala ó ní ànàbí máa ń wọ al-khala toilet ànàbí máa ń wọ̀ a ti ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ ìgbọ́ bùkátà àti bẹ́sẹ̀ ìsìláàmù sí jẹ́ ẹ̀sìn kan tí ó kó gbogbo nǹkan sínú ṣùgbọ́n mo fẹ́ ká kátírà dáadáa díẹ̀ níwọ̀nba ìṣẹ́jú bí ogún ìṣẹ́jú tí a ní. Anas ibn Malik ó lóun máa ń wọ ọ̀rọ̀ ànàbí máa ń wọ toilet òun wà gbé igbá omi lọ́wọ́ wàgùlámù náhwí àtọmọ tí ọjọ́ orí rẹ̀ lé ọjọ́ orí mi lọ láti sáwọn ọjọ́ kéré so èjì kan náà làwọn ọjọ́ jẹ́ àwọn ó gbé igbá omi fánàbí láti ìgbà òfin mára tó ti báyìí wàhánà zatan àti ọ̀pá tánàbí máa ń fi tilẹ̀ àwọn làwọn ọba gbé lọ́wọ́ so fàyẹ̀stájì bìlìmà ànàbí ó sì tàbà pẹ̀lú omi so bìlìmà nínú hadisi ayé ẹ̀kọ́ tọ́pọ̀ àríkọ́ níbẹ̀ nínú rẹ̀ ní wípé èèyàn máa ń mára Islam ẹ̀sìn máa tó tó ní ànàbí fẹ́ lọ sí gbọ̀nsẹ̀ yóò gbé omi tí ó fi ṣe ìmára yóò gbé lọ́wọ́
so nínú rẹ̀ a rí pé mashru'iyyatu khadamati ahli al-fadl. So a rí pé Islam ọ̀pá mi ti wá pé àwọn tó bá jẹ́ ọlọ́lá, àwọn onímọ̀, Islam jẹ́ kó yá pé a máa ń ṣe ìmọ̀ wọn, a máa ń ṣe bọ̀ ìsìn wọn. Èyí wo olùkọ́ rẹ̀ lọ́wọ́ kọ́ máa gbómi lọ kọ́ máa lè gbà, kọ́ gbẹ́rù lọ́wọ́ kọ́ máa lè gbà, kọ́ fẹ́ lọ tọ́lẹ́tì. So ẹ̀kọ́ ń bẹ ń bẹ pé èèyàn máa ń ṣe fídímẹ̀ tó bá júyàn lọ ọba ọ̀rọ̀ mi àlùwàlá ó gbé fún un. So Anas fún Malik pàtàkì jùlọ ẹ̀ tó bá jọ ọmọ yìí kì í sàgbàlagbà. So ààrẹ kọ́ yẹ kọ́ látara àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam. So ló jẹ́ pé àwọn arú kẹbẹ̀ nínú ẹ̀kọ́ yá yìí ẹni tó ṣe dáadáa sí tó sì jẹ́ onímọ̀ tó jẹ́ àgbàlagbà tó ìdí ọ̀tẹ̀yẹ àdúrà ọ̀tẹ̀yẹ jáde fún yẹn kọ́nà bó ṣe pé barakallahu fik jazakallahu khairan. So àwọn barakallahu fik lọ́lọ́run máa ń lẹ̀ papọ̀ máa ń yàn téèyàn fi máa ń lálùbáríkà. Ẹni tí wọ́n ti wá ń sábúrò àwọn sẹ́bà wọn èyí ń sábà lálùbáríkà rẹ̀ náà ni. So wọ́n ní inú ẹ̀kọ́ tí a rí kan nínú hadith yẹn nù. Ṣùgbọ́n kan náà ànábì máa ń fi kìí tilẹ̀ wọ́n wà á ta okùn di nígbà tí èèyàn fi nǹkan kan ṣe gàgá nítorí máa ń mú kí lọ́wọ́ nìyẹn. So igi yẹn ni wọ́n igi yẹn ni wọ́n ti kí ni o igi yẹn ni wọ́n tì bọlẹ̀ tí wọ́n fi máa ṣe kí ni o tí ojú òfin ní wo Ànábì sallallahu alaihi wasallam. So tí òfin ní rí níbi tó ti ń ṣègbọ̀nsẹ̀. So àwọn ẹ̀kọ́ yìí òun ni súnà kọ́ wa ló jẹ́ pé tẹ́ bá rí ẹlòmíì so ilé kí omi tẹ́ bá lọ wọn ò ní lẹ́kọ̀ọ́ mbẹ́ àwọn tẹ́ bá láwọn ń tẹ́lẹ̀ so ẹ ti rí pé bí mọ̀dàrú so àìlẹ́kọ̀ọ́ yọ̀rọ̀ súnfì kankan so irú wọn lẹ́rìí lórí Facebook ìkọ̀wúkọ̀ wọn máa kọ so kò ní torí pé tọ́ọ̀gì làwọn àfúnà wọn so kọ́nà kọ́lá wà ń bẹ́ẹ̀. Hadith tí ó tẹ̀lé òun náà ni hadith Abi Hurairah radiyallahu anhu kọ́nà balẹ̀ kọ́lá kọ́ba ni yóò sí Abu Hurairah Mahfuz bayaka. Hadith Mughira àbí hadith Abi Hurairah èwo níbẹ̀ náà. Náà ó ní àdísì Mughira túnkà wọ́n láti ọ̀dọ̀ Mughira ọmọ Shu'ba kọ́lọ̀bà ní kọ́lọ́kọ́bà ní yọ́nú sí ó ní Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wípé fún ilé ìdáwà gba àjẹ́ yìí kúrúbá omi ọya gbà. So Ànábì wá lọ tó tí báyìí ọ lọ títí tó jẹ́ wípé àwọn èèyàn ò rí má ẹnìkan kò rí lọ́ọ̀kan so ẹnìkan kò rí Ànábì sallallahu alaihi wasallam fàkọ́dọ̀ àjẹ́ta Ànábì wa gbọ́ bùkátà rẹ̀ nígbọ̀ gbọ́ bùkátà tàn muttafaqun alayhi Bukhari àti Muslim ní ìlọ́gbà wa. So ẹ̀kọ́ mi nìyẹn wípé tí èèyàn bá fẹ́ gbọ́ bùkátà èèyàn ó jìnà nínú ẹ̀kọ́ yáyì tó wà ní pé ó jìnà sí ibi tí àwọn ojú ti máa wọ̀ tí wọ́n ti máa wọ̀ pé lágbájá ní yàgbẹ́ lọ́wọ́ lọ́ọ̀kan. So Ànábì sallallahu alaihi wasallam onítìjú ni ó jìnà síbi tí àwọn èèyàn wà. So nínú ẹ̀kọ́ tí àríkọ́ bẹ́ẹ̀ lọ hadith tó tẹ̀lé
قال رسول الله صلى الله عليه وسلم اتقوا اللعانين. àdéhìí ilé láti ọ̀dọ̀ àbí ọ̀rọ̀ ẹ̀rọ kọ́nà ọba lè kọ́nà kó bá níyọnu sí i. Ó ní ànábì sọ wípé ẹ bẹ̀rù àwọn ìwà ìpè méjì. Ẹ bẹ̀rù àwọn ìwà ìpè tó jẹ́ pé yóò sì sábà fi táwọn ìgbó fìfà tí wọ́n fi máa ṣẹ́ ìpè fún yín. Ẹ páyà rẹ o. Kí náà ní nǹkan náà? Alladhi yatakhalla fi tariqin nas, òun lẹ́yìn tí lọ ṣègbọ̀nsẹ̀ sójú ọ̀nà táwọn èèyàn gbà kọjá. Tí a bá ti kan ìgbẹ́ bẹ́ẹ̀ pé lórí púù lọ́wọ́ sí nǹkan bí báyìí. So ẹ ti wọ̀wọ̀ ìpè báwọn. Ànábì ní ẹ páyà ìpè, ìwà ìpè méjì. Àkọ́kọ́ nù. So abẹ́ tí ń lọ ṣègbọ̀nsẹ̀ sí ààyè ibi tí àwọn èèyàn ti máa ń sá pamọ́ fún bòòjì. Abẹ́ ibi táwọn èèyàn ó ti fara kan pé abẹ́ igi ìbòjì máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a ti máa ń sinmi. Wọ́n wá débẹ̀ wọ́n fẹ́ gbàgbà bẹ̀ ní àrí tí a kọ̀dà bẹ̀. Kú lórí ibú wo ní láti máa ti sinmi báyìí. So àwọn ìpè ànábì yẹn páyà rẹ̀ o. Wazada Abu Dawud. Abu Dawud àwọn tó wá lé pé nínú ziyada àti tiwọn wípé ànábì ó pé ìwáyà mi gbé wá pé ànábì ní àti ibi táwọn èèyàn ti lọ máa ń pa mi, ibi táwọn èèyàn ti máa ń pa mi ààyè òní méjì, ìwáyà kan gbé wá ní méjì. Àtúwárí ziyada mi tí ẹ̀rí tó wá pé ẹ páyà àwọn ìwà ìpè mẹ́ta. Àkọ́kọ́ òun náà ni kéèyàn máa ṣe gbèsè síbi odò táwọn èèyàn ti lọ máa ń pami ó ní ní wọ̀kọ́rẹ́ àti tọ̀rí ojú ọ̀nà táwọn èèyàn gbà kọjá wàdín ibi táwọn èèyàn fara pamọ́ sí. Ìmáàmù Ahmad nínú àdìsá fúlẹ̀ ibn Abbas àwọn nákàlì máa ń ibi tí omi ti ń sẹ́ jáde, ṣùgbọ́n wọ́n ní dráfù wà nílẹ̀yìn. Inú orí ti Tọ̀bàrọ́ ní wọ́n láyé ànábì kọ̀ fún apá pé kálọ̀ máa ń sin gbẹ̀sẹ̀ sí abẹ́ igi tó léso wọ̀dí fọ́tí náà etí odò bèbí odò tí ń sàn. So wọ́n ní sánádù òun náà ọ̀lẹ̀ tábà wá kó gbogbo ẹ̀ papọ̀ ọwọ́ pé èyí tí ẹni sánádù rẹ̀ náà ń lẹ pẹ̀lú tọ̀rí ìkùnmí ìtọ̀gbà wà àwọn ojú ọ̀nà míì ara àǹfààní bẹ́ẹ̀ àti ẹ̀tí nìkan lókè náà tó sì wà ní sọ̀yìn háì àwọn àmì náà á fi lè máa kọ̀ wá àwọn àti wà tábà wá wo gbogbo ọ̀nà tí ìsìláàmù kọ̀ fún wa pé kéèyàn lọ sí ìgbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ tọ́jú pé tí a bá ilé wọn lépè lórí nǹkan tó ṣe yóò mú yàn àwọn àǹfààní ọ̀nà mẹ́fà ní pẹ̀lú gbogbo àdìsí. Alákọ̀ọ́kọ́ kọ́rẹ́ àti tọ̀rẹ́ ojú ọ̀nà avil abẹ́ táwọn èèyàn ti ṣe gbòógì ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta alimowarid odò ní táwọn èèyàn ti fẹ́ lọ pàmì ó lè jẹ́ ní kànga ó lè jẹ́ ní bọ́ọ̀hù ó lè jẹ́ ní táàpù. Arọ́bẹ̀ náà ìlmá ibi tómi ti ń sẹ́ jáde ọ̀tọ̀ ní ààyè ibi tí ti ń pami ọ̀tọ̀ ní tómi ti ń sẹ́ jáde. Ẹlẹ́ẹ̀karùn-ún tahtal ashjar almuthmira igi tó léso tọ́láwọn èèyàn fẹ́ lọ ká èso níbẹ̀ pé igi ọ̀sẹ̀ tó léso táwọn èèyàn fẹ́ lọ bẹ̀. So o ti wá ṣe gáábẹ̀ wọ́n fẹ́ níbẹ̀ káàkiri gbogbo lọ́wọ́ jágbe sí àárín báyìí ìwà ìpè òní. So ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni dọ́fọ́tò náà àlìjáhárì bébí odò tí ń ṣe kí ni o ti ń sàn. So àwọn ààyè Ànábì sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa nípa pé kí ni o àwọn àwa tó jẹ́ pé ẹni tó bá ẹni ṣe wọ́n wọ́n lé pè. So àwọn àwa yìí ká má lọ sí gbèsè sí ibẹ̀. So Islam kọ̀ fún wa níbẹ̀ nípa àwọn nǹkan yìí. So a rí i pé Ànábì sallallahu alaihi wasallam kò fẹ́ ká máa sí kí ni o ká máa wù ẹgbẹ́ àdéṣì tí yóò tẹ̀lé.
sọtọ́ bá ti ń kàn wá nífi ni láti máa rí àwọn ẹ̀kọ́ yáyì tí ń bẹ níbi tábàwò kò tá a kà ẹ́ eléyìí kọ́ alẹ́kọ̀ọ́ pé bí nǹkan bá ṣe lè rí kó mú a tó ká má lo àwọn ààyè yẹn nítorí ìnira tá a kò bọ́ máa níbi adámẹ́ mi tí ọ̀rẹ́ kọjá ń bẹ̀ nǹkan ẹ̀gbin ní ọwọ́ àbójútó ọwọ́ ní ègbò lè mú ọ yóò mú ọ ànábì sọ yìí tẹ́tí ń kọjá lọ́kà wọ̀gbọ̀n níbi abẹ́ kíta tí máa ń gba kíní wọn lè mọ̀ bóyá ó mú mọ́lẹ̀ lóru ní ọkọ̀ sáà ìfàdé yà bẹ́ ọ̀ ara o gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn òwò kódà ká ti sọ pé mú ẹ̀wọ̀n lẹ́ẹ̀bẹ́ ọ̀ àwa nǹkan tó kó gbà tó ṣe tán ọ nígbà tẹ́nìkan kò tí rí ọ̀ àpò tí ó ní tẹ́nìkan kò ní gbóòórùn kankan bẹ́ẹ̀ torí tí wọ́n bá ń débẹ̀ ká wọn náà wò sójú ọ̀sán àfẹ́ tó ṣe nǹkan bí àwọn èèyàn ya wèrè gan olórí ìpúlẹ̀ tó ṣe lè àwọn èèyàn kan máa fi pè ránṣẹ́ ló jẹ́ pé àwọn iṣẹ́ kan ń bẹ táwọn èèyàn bá ṣe ládọ́ máa bá wọn àwọn iṣẹ́ kan ń bẹ tó yẹ pé téèyàn bá ṣe ìgbẹ́ ọ̀ máa bá téèyàn bá kọ́lé tọ́jọ́ bíkìlà tó sì fẹ́ tó nílé tó pọ̀ dáadáa téèyàn bá ń kọjá nǹkan bá ẹyin mọ̀ṣẹ́ iṣẹ́ tó ṣe àtọ̀ yìí dáa ó sì wá lọ sí ọwọ́ agbé háàkì síbì kan ìyẹn òwọ́ báyìí fílà náà wọ́ báyìí àwọn ìka lórí ikú wà lélẹ̀ ìgbà yìí ó sì gbowó sẹ́kù tọ̀sùn báwọn ẹ̀ tó kọ́ ká kúrò àwọn yẹn sì máa ń dárú báyìí lórí ikú ẹ̀dá ẹni yóò yá ẹni lẹ́ni bóyá lóye kò lọ́wọ́ bá tẹ́sí bá sí nǹkan báyìí ẹni tí ó kàga ni ó máa fi pè ránṣẹ́. náà náà wọ́n ní sọ̀háhù ibn Sakan wọ́n tọ́kọ̀tọ́n wọ́wọ́ màálù tó pé àwọn àfáàkà ní àdísì yẹn ó ní ìlà ṣùgbọ́n alimuhim àdísì yẹn a ní túrùkù míì tọ́kọ̀ wá rẹ̀ tó ní pé kìí sí kíláàsì àdísì láwà ó nà ní jẹ́ ká máa so àdísì yẹn a ní àwọn ṣàwáhìdù míì tá a fi lè lò ó so ọ̀nà tí ọba lọ á sọ wọ́n ní ànábì sọ́lọ̀ sọ́nà ó sọ pé ìdá àtàgà ọgbọ́ta rọ̀jùlá tí ọmọ nìyẹn méjì bá fẹ́ yàgbẹ́ ọkọ àtọkùn obì àtọbìn ọwọ́ àjọ mú àpapọ̀ lẹ́ẹ̀kan náà fálíyàtàwárọ̀ olùwà ìnìmìnìmú máa ń sọ níbi ẹnì kìíníkejì wọn ọgbọ́dọ̀ wà gàgà tí wọn ò gbọ́dọ̀ máa wúra wọn so àwọn tó bá ti gbé okú orí àdánlọ́nà àbà wọn àwọn ọ̀rọ̀ táà ń sọ èyí ló lè yé kẹ́ wọ́n àjọ lọ́nà nípa ìgbẹ̀mọ́ ẹ̀wọ̀n gbẹ̀mọ́ ọ̀nà so wọ́n àjọ gúnlẹ̀ gbára wọn kálukú àmà yàgbẹ̀rẹ̀ ó sì tún máa rojọ́ so wọ́n máa tàn kúrò sọ bóun ẹ tábàtì àgbẹ̀ tán sọmọ ilé oko sàlẹ̀ láńlọ kálukú sì jọ bí wọ́n jọ máa wúra wọn pé ọ̀gbẹ́ni jẹjọ ti fẹ́ sí táwọn so ànábì ni ẹ má sì bẹ́ ọ mùsùlùmí máa ń lójú tì ní o fálẹ̀ àtàwọn olùwà ìdìbò máa ń sọ níbi kálukú fi kọ́ dágàgàgbò rẹ̀ kó lọ́dọ̀ ẹ̀rì kejì tí ọ̀gbọ́dọ̀ rí wà láyà tàhádàtà wọn ò sì gbọ́dọ̀ jọ sọ̀rọ̀ ẹ̀kọ́ ní méjì kódà fún ọ̀tọ̀ ní pé wọn ò ríra wọn ìdájọ́ àkọ́kọ́ nù wọn ò tún wá ríra wọn iṣẹ́ pé wọn tún wá máa fò pọ̀rọ̀ nílé bóyá ó torí wọ́n máa hu síra wọn náà gbókè tó ojú bẹ́ẹ̀ ti dá ojú bẹ́ẹ̀ ti dá jáde ti dàbá ọ wàlá yatahadatha fa inna Allaha yamkutu ala dhalik ànábì nítorí pé ọlọ́run ọba àdìgbò ọlá máa ń bínú sínú nǹkan bẹ́ẹ̀ ìbínú ọlọ́run tá ẹ̀yìn ìsì àgọ́ rẹ̀ ta ló wá lè máa gbà bínú ọlọ́run sórí máa kọ́ta kéèyàn òbínú ni fa inna Allaha yamkutu ala dhalik so Islam ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ púpọ̀ èèwọ̀ ni kéèyàn èèyàn tó máa wo ìwò ara èèyàn ọkùnrin àtọkùnrin obìnrin àtobìnrin sí èèwọ̀ so kìí sọ kí a ní sí lúrù kankan náà níjọ́ ń bẹ lábẹ́ kálukú rárá o so munakin lil muru'a ó tó ń dín ìwà ọmọlúwàbí kù ìwà aláìlójútì ìwà gáràjì ni so mùsùlùmí gidi ọgbọ́dọ̀ máa wà bí ẹranko ní olójútì kankan so ló jẹ́ pé ọlẹ́tọ̀ fọ́mọnìyàn tó bá fẹ́ lọ gbọ́ bùkátà tó fẹ́ tọ́lẹ̀tì kó jìnà sí táwọn ló ti máa rí ìwà olójútì nìyẹn tó ti báyìí yóò lọ wá ìkan
tí ó jìnà. Bákan náà kò sì lẹ́tọ̀ọ́ ká máa wá rojọ́ tó ká máa rojọ́. Ànábì sallallahu alaihi wasallam ẹnìkan ó kọjá lẹ́gbẹ̀ẹ́ ànábì níjọ́ kan, ànábì sì ń tọ́lẹ́tì lọ́wọ́ ni, ó wá sálámà alaikum, ànábì ọ̀dá ló so ànábì ọ̀dá ló torí pé kọ̀ndíṣẹ̀ ní tánàbí wà kìí ṣe bí ìyẹn ti sálámà síra wá dá, ṣùgbọ́n ọwá kọjọ́ rẹ̀ nìkan tí ń tọ̀ lọ́wọ́ ọwá sálámà tí náà tó wá dá lórí ìtọ̀ àbí lórí ìgbẹ́ àbẹ́yẹn wà ní tọ́lẹ́ta ní pé alájí mọ̀ sálámà yóò sálámà lẹ́kọ̀ọ́ náà dá pé wá lẹ́kọ̀ọ́ sálámà wà tọ́lẹ́tì ní ó ìwà aláìlẹ́kọ̀ọ́ ni wọ́n yìí sálámà sí ẹ̀ bẹ́ẹ̀ èyí dáhùn èyí rojọ́ níbẹ̀. So Ànábì sallallahu alaihi wasallam ọ̀dà ìgbà náà níbi tó gbọ́ bùkátà tán tó kó bẹ́ẹ̀ Ànábì wà á dá lóhùn torí ibi tí wọ́n wà èyí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìdéjókòó. So ẹ̀rí náà pé àdìsí tí yọ tẹ̀lé. La yumsikanna yamasanna riwaya kan tó wá pé la yumsikanna ìkan sọ pé la yamasanna ولا يتمسح من الخلاء ولا يتنفس في الإناء متفق عليه. واللفظ لمسلم. نعم. wọ́n látọ̀dọ̀ Abu Qatada kọ́nà ọba àlè kọ́lá kọ́ba níjọ́nù sí wọ́n láti sọ yìí pé la yumsikanna ahadukum aw la yamassanna la nahiya nìyẹn tí náà yóò bá wá táà ní máa ń tẹ̀lé la tajlis la taktub so ṣùgbọ́n yáò náà tó lè tẹ̀lé la yumsikanna so in tí ò jẹ́ kí mùdọ́rì yọ gba sùnkún o ní nọ́nà tàwùkìrì tó wọlé tì nọ́nà tàwùkìrì lágbára kọjá kílà náhíyà kó ṣiṣẹ́ lára mùdọ́rì bẹ́ẹ̀ tàbákẹ́sì rọ́pẹ̀ ní ìsìn láàáhíyà ládàkọ yumsikanna fíìlì mùdọ́rì majzumu billah tó tí báyìí náà majzum àwọn kẹ fíìlì mùdọ́rì majzumu billah mabuni ala al-fatih ni oje litisalihi nuna tawkid so yo wa ni mahali jazm so yo ma jafi mudawri mabniyun ala al-fatih fi mahalli jazm la nahiya so tiba so kò lè ṣiṣẹ́ ma so la yumsikanna alabi ni ẹni ko ahadukum ẹni ko kanu ni kò gbọ́dọ̀ máa gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mọ́ bí yẹmí yìí pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ wàhúwà yẹkùn nígbàtí ń tọ́ lọ́wọ́ kò gbọ́dọ̀ máa gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mọ́ bí yẹmí yìí nígbàtí ń tọ́ lọ́wọ́ wala yatamassa min al-khala bí yẹmí yìí tó bá sì fẹ́ tábà ànábì ní kò gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún rẹ̀ kó fi tábà ó di méjì wala yatanaffas fil ina bákan náà inú kọ́ọ̀pù tó fẹ́ fi mú mi kò gbọ́dọ̀ máa mí síta sínú kọ́ọ̀pù yẹn ẹwọ ẹ̀kọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tọ́kọ̀ wa níbi hadithi àkọ́kọ́ ó kọ́kọ́ jẹ́ ká gbọ́ yí pé èèwọ̀ ni títí báyìí torí pé náàyù ọ̀sọ̀pẹ́lá náhíyà sáájú fíìlì mùdọ́rì tó ẹkọ́ gba ṣùgbọ́n ńlọ́tẹ̀lé ṣùgbọ́n kò lè gba ṣùgbọ́n fíìlì mùdọ́rì mọ̀bùn ní yú alàlùfàtì lè ti sọ ní inú ní tàókì ó sì wò ní pa ó ti wà ní ipò fíìmà adìjásílẹ̀ la lọ́wọ́ bá ẹ gbọ́dọ̀ dánwò náàyù kọ́kọ́ wa ẹ má dánwò ànábì kọ̀ fún wa ni ẹ wo bánàbí sì ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa ẹnì kọ̀ọ̀kan nínú yín o ọkùnrin ni wọ́n bá wí nítorí pé obìnrin ò wulẹ̀ lè gbá nǹkan tí ẹ̀ mú so torí ẹ̀ ló jẹ́ pé ọkùnrin ní síkíní o ní bá wú ànábì ní
ẹ gbọ́dọ̀ máa fọwọ́ ọ̀tún gbá nǹkan ọmọkùnrin yín mú nígbà tẹ́ bá tọ̀ lọ́wọ́, torí pé ọ̀tún gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan dáadáa la fi máa ń ṣe. Àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀gbin ọwọ́ àlàáfíà la máa ń lò, ló fi jẹ́ pé ẹ̀gbin làwọn aláwo ọwọ́ àlàáfíà làwọn ń lò. Àwọn gẹ́gẹ́ ẹ̀gbin ni wọ́n tí wọ́n wà bára wọn ọwọ́ òsì. Islam jẹ́ kó yá pé èṣù ni máa ń lọ ọwọ́ òsì. Ká má fi ìṣesí alákọ̀wé kan tí ò nítumọ̀ ń fọwọ́ ọ̀tún jẹ ń fọwọ́ òsì gbé fọ́ọ̀kì tó wá lò rárá. Ṣàìtọ́ọ̀nù lọ́nà ọ̀tún la máa fi jẹun. Gbogbo tó bá ṣe kí jẹ́ pọ́lọ̀ kẹ́rin mo ti fọwọ́ ilé ìjẹun tí wọ́n á máa fọwọ́ òsì mú mi, èèwọ̀ nínú ṣẹ̀dá Islam. A gbọ́dọ̀ máa lo ọwọ́ àlàáfíà wa. Tó bá mú jẹjẹ ọwọ́ rẹ̀ ò lè lọ sí ipa púpọ̀ lè ló kọ́ sí gbogbo ọwọ́ ló fi jẹun. Ló jẹ́ pé bí Islam ṣe kọ́ wa nì, orí ọwọ́ náà ló fi jẹun. Ilé ó sì ní tì. Kódà ìka mẹ́ta dùn bu àmàlà. So bó ṣe rọ àṣírí tí oúnjẹ jíjẹ oúnjẹ rẹ yóò ní tì kí jẹ́ pé gbọ́ owó rè pọ̀sọ̀pọ̀sọ̀ rárá. Ó lè fi ìka eléyìí sínú kọ́ọ̀pù tó sì fi gbé. Tó bá tiẹ̀ wá jẹ́ yí pé o ò ní etiquette of eating, so manner of eating kò sí fún ọ, pọ̀sá burúkú kọ́ wá fọwọ́ sí gbé sí ẹ̀yìn ọwọ́ báyìí kọ́ wá fi máa fi mu omi. Ọ̀sá gbọ́dọ̀ sọ pé torí kọ̀ǹdíṣẹ̀ kan àfi téèyàn wà lọ́wọ́ ọ̀tún àbúrò ti rọ. So ọwọ́ sí àìfi àwọn pé ìwà àfọ̀ jẹ́ ìwà àfẹ́lẹ́ ìpè fọ́ọ̀kì báyìí. So ìṣesí ṣàìtọ́ọ̀nù èṣù ni. Ànábì ní ẹ má fọwọ́ ọ̀tún yín gbá nǹkan ọmọkùnrin yín ó dé ní. Bákan náà tẹ́ bá fẹ́ tábà, so ló jẹ́ pé ọ̀tún ànábì máa ń lò fún nǹkan dáadáa. Ẹ má fọwọ́ ọ̀tún ẹ má fi tábà. Ìsìláàmù lọ́pọ̀ alẹ́lẹ̀ kò sí nẹ́ẹ̀sì kankan tó wà. Ǹjẹ́ gbogbo ẹni tí ọlọ fẹ́ kèfèrí olóòórùn náà lọ fẹ́. Mùsùlùmí náà tó ń lọ sí tẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó náà olóòórùn ni. Ìmọ̀ tó tó ìsìláàmù lónìí. Ọwá ní ìsìn tẹ́nìkan wá lébù tẹ́nì ẹ bá sí báyìí ọya ẹ̀fọ́wọ́ ẹ̀sìn kìnnìkan ẹ wo ẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ wa. Àwọ̀ tọ́lẹ̀tì àgbòmí lọ́wọ́ á sálùwàlá lẹ́ẹ̀márùn-ún. O lè ti fọwọ́ sí nǹkan ọ sálùwàlá. Tó bá jáde ní tọ́lẹ̀tì ànábì ọkọ̀ọ̀kọ̀ fọwọ́ kulẹ̀ báyìí ọwọ́ àmì tó fi tábà yóò dà mí sí nígbà tí ò tí ì sọ́sẹ̀. And bọ́sẹ̀ náà wá yèèpẹ̀ ní tó lè mọ́ nǹkan jù láyé. Yèèpẹ̀ yìí ló lè clear nǹkan jù láyé tó lè clear rẹ̀ pátápátá. So ṣùgbọ́n ní ìsìn àwọn anúbà tó wà wúbẹ̀ láti ṣe táìsì sáyẹ̀sì wà fún bọ́ọ̀tà pé wọ́n lọ́ta kí lọ wá bí yèèpẹ̀ wà rárá ọṣẹ ti dípò rẹ̀. Ànábì ó ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. Ọwọ́ ni wala yatanaffas fil ina sì gbọ́dọ̀ máa mí síta ike tẹ́ ẹ fẹ́ fi mú mi kọ́ọ̀pù tẹ́ fi mú mi ẹ wá ń mí ẹ wá wò nígbà táwọn onísáyẹ́ǹsì dé wọ́n ní oxygen là ń mí sínú carbon dioxide là ń mí síta níta à ń mí síta ọ̀dà ẹ wá wò Ànábì láì rí ibi mẹ́sìn ọ̀hún ní tó mú padà ó tó wá ń mí sí àìsàn ló mí sí tó ta wá lọ̀gá ẹnìkan bèrè ẹ sọ orí tánàbí sáyé nígbà tó ọ̀gbà ìsìlámù ló fi lè mórí tọ́ sáyé. Ẹ wò bó ti sọ ẹ má mì sínú wala yatanaffas fil ina ìgbà tẹ́ fi mú mi náà ẹ̀ tó wá ń mí sí ọwá ń ló jẹ́ pé àìfẹnú fẹ́ oúnjẹ akálàṣà àwọn àfáà kan sọ pé kọ̀díṣẹ̀ tá a lè fẹ́ ẹ̀ka ni pé tọ́wọ́ jẹ yí pé ó gbóná rárá ṣé bí ní tí ọ̀dà náà látó mí síta òun ní sùúrù máa pọ̀ jù tàbí kọ́ wà nǹkan kó fi fẹ́ báyìí ṣùgbọ́n wọ́n fẹ́nu fẹ́ báyìí so ìlànà bí sọ pé n tá a fẹ́ fi mú mi gan ẹ má mì síbẹ̀ sallallahu alaihi wasallam. So a rí pé Islam ẹ̀sìn tó kún fún mọ̀ní kìíkà ẹ̀sẹ̀sìn pé ọgbọ́n orí so kọ́lọ̀ balẹ̀ kọ́lá kí ọ̀sánú wa. Islam ó wá pẹ̀lú àwọn makarimul akhlaq àwọn ọmọ tó dáa àwọn àṣìṣe tó dáa so àwọn àṣẹ tó jẹ pé tí nǹkan bá gbọ́ ìníyàn máa dùn pé ẹ̀sìn ni mò ń sìn ẹ̀sọ́nù ibi tẹ́ẹ̀tì máa rí lè nínú ẹ̀sìn mi sẹ́ni tí ó jẹ pọ́lọ̀ rẹ̀ gan nǹkan ìpín ní gbé fún òkú ẹran ní gbé pọ́lọ̀ lórí ìta àwọn ènìyàn kan lọ pẹ́ bọ́ sálẹ̀ ní ọ̀dọ́ wá níbi ìjà ọwá gbé apẹ àtẹ̀yìn
tútù ọwọ́ àfikù sí so oúnjẹ gidi ní mọ́ fọ́dà nù mo bá pàtọ́gbọ́ ní kọ́tà ẹja kù ṣé ni wàá ló ṣàtìyẹ́kù yẹn ṣé ni mo sá àgbàdà ní ìkẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ láti jarun ẹgbó yẹn wọ́n bá gbá àjọ sókú gọ́tà gbèrè mọ́ ẹbọ orí òfin kankan so níbi táyé lajú dé ọwọ́ máa gbé ọjọ́ sẹ́yìn àná létí a ṣe oríta mẹ́ta orí ọ̀dọ́ wo oríta mẹ́ta náà so títí tí ń bọ̀ báyìí oríta méjì lọ jẹ́ ìkẹyà wọlé báyìí ẹyọ kan náà lọ báyìí so oríta méjì nu oríta mẹ́ta wọ́n sì ní wọ́n máa gbẹ́ kọ lọ ọ̀dọ́ wo èyí sí oríta mẹ́ta ẹ jẹ́ ká ka hadith méjì tí ó tẹ̀léra wọn an Salman na أو نستجزي باليمين أو نستجزي بأقلنا من ثلاث أحجار أو أن نستجزي برجيع أو عظم رواه مسلم. والسبعة عن أبي أيوب الأنصاري رضي الله عنه فلا تستقبلوا القبلة ولا تستقبلوها بوجه أو قول ولا تشركوا أو تشركوا. Salman Farisi Yahudi Salman Farisi olọgba àdìsí yìí wá kọlọmba ní yọrù sí wọn ní bàbá rẹ̀ Màjúsí ni àwọn tí máa ń bọná nínú àwọn tí máa ń bọná ni ṣùgbọ́n Salman yìí ó ń ṣe ẹ̀sìn Nasara nígbà ọ̀ya ó padà fi Màjúsí yẹn lẹ̀ so ó wá ń àsìkò tí ń kọ́ Nasara yẹn yóò lọ ọ̀dọ̀ àwọn babaláwo àwọn pásítọ̀ wọn tó bá ti kó lọ́dọ̀ nìkan yóò tún bọ́dọ̀ ẹlòmí tó ti bá wọn yóò máa lọ tó jẹ́ pé ọ̀dọ̀ ẹni tí ọlọ́ọ̀kan nínú àwọn pásítọ̀ ẹni wá sọ fún pé ó wá ní ẹ̀dàkùn bàbá tálẹ́ tó lè júwe fún mi táyìn bá ti ẹ̀kùn kú báyìí tálẹ́ lè júwe fún mi tí mo lè lọ́mọ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ nínú ẹ̀ kọ̀sẹ́pẹ̀ ní kankan mọ́nà àwọn tó jẹ́ olóòótọ́ ṣùgbọ́n nàbí kan ń bọ̀ lẹ́yìn ìgbà tó bá ilé dé wò ó ní kọ́ lọ gba gbogbo ẹ̀sìn táwọn ń ṣe kò ní ìtumọ̀ màgbà náà so Salman Farisi bàbá yẹn wá ròyìn ànábì fún pẹ̀lú nǹkan mẹ́ta ó ní àkọ́kọ́ ànábì yẹn láyé kíbálù sọ́dákọ̀ kò ní máa jẹ sàárà kò ní máa gba sàárà bákan náà kò sì ní máa kọrẹ ẹlẹ́ẹ̀kẹta wọ́n dẹ̀ kọ́ síbí rẹ̀ níbi ìjìká rẹ̀ báyìí wọ́n kọ́ bẹ́ẹ̀ pé the last prophet khatamul anbiya ìgbà tí Salman wá gbọ́ wípé ànábì ó ti dé sílùú Madina so ó ń lọ lójú ọ̀nà àwọn èèyàn kan wọ́n gbá mú tó ti bá mo yẹ sí kó lẹ́rù náà bẹ́ẹ̀ sọ Salman Farisi di ẹrú náà so wọ́n wá lọ tàṣọ́dọ̀ Yahudi ní Madina ọ̀dọ̀ Yahudi lọ́wọ́ wà ṣùgbọ́n nínú àánú Ọlọ́run ànábì ṣe ìjírá wá sí Madina tó ti báyìí ojú ànábì Salman Farisi tó ní tó Farisi ní ti ń bọ̀ ọmọ bá ànábì ti dé Mẹ́kà ní lọ so àwọn kan wọ́n bí àwọn ajínigbé wọ́n jí gbé lójú ọ̀nà àwọn tà àwọn ti kidnap ti pẹ́ wọ́n tà sí ọ̀dọ̀ Yahudi ní Madina nígbà Ọlọ́run sí ànábì kàṣẹ ìjírá wá sí Madina ni so bí Salman Farisi lọ bá nàbí sallallahu alaihi wasallam ọjọ́ lọ́rọ̀ rẹ̀ pé sánàbí ti ń sọ ní òun wá fẹ́ wádìí pẹ̀lú tí ọ̀gá rẹ̀ ti sọ ọwọ́ wájọ́ kan pẹ̀lú tí àwọn pásítọ̀ rẹ̀ pàdé rẹ̀ ti sọ ọwọ́ wá sọ́dọ̀ nínú ìjọ kan pé mo kàn ní wá fún ẹni sọ́dákọ̀ yìí o ànábì ní àwọn ìjẹ sọ́dákọ̀ yìí gba sàárà ta ló ní bùkátà sínú ẹni ìṣòro tó jókòó àwọn èèyàn ó lọ lé padà ó pé mo ti rẹyọ kánú mẹ́ta ó tó wá padà jọ mi ó ní mo kàn ní fún yín ní lẹ́bùn yìí ànábì bá ní ẹ̀bùn àwọn máa ń gbẹ́bùn so ọwọ́ akẹlẹ́ ìkẹta ibi tí sáàpù wà ànábì tí a máa pè ń wó dòdò ni
so ànábì lọ wá pẹ̀lú ọwá ànábì wá sí ẹ̀yìn rẹ̀ fún ọwá gbà sínú ànábì lọ wá lọ rà á lọ́dọ̀ ọ̀gá rẹ̀ pé wọ́n fẹ́ ra ẹrú yìí so tí wọ́n á tà fún ànábì sallallahu alaihi wasallam so gbàtà ànábì tọ́ra tán ànábì bọ́kùn lọ́rùn rẹ̀ ló fi jẹ́ pé nínú àwọn ẹrú ànábì so lànàbì sọ pé Salimanu minna ahlal bayt Salimanu ti di ara wa ara nù lé ní o tó ti báyìí ọkàdọmọ fárísì ní o ó ti di ẹ̀jẹ̀ àtijọ́ dẹ̀kẹ̀ kan náà so ó ti di àwọn ara wa mùsùlùmí so ó ní ọwá gba àbísí wa ọ̀dà àbí sọ̀sọ́lá ọkọ̀ fún wa nípa kíkẹ́ni anna stakbila lè kíbla ta lè gọ́ ìtì tàbá fẹ́ yàgbẹ́ ká máa dojúkọ kíbla àbábá fẹ́ tọ̀ àwọn nastajiya bil yamin tàbí ká máa fọwọ́ tún tábà àwọn nastajiya bi aqalli min thalathati ahjar tàbí kó jẹ́ pé àráyè láti lè lo omi ká wá lo tí ó kéré sí òkúta mẹ́ta àwọn nastajiya bi raji'i awazin tàbí kó jẹ́ pé ipa ìgbẹ́ra fúnmi láti wá máa tábà tàbí eegun òun láti wá máa tábà ànábì ọkọ̀ fún wa so inshallah ó rí bẹ́ẹ̀ láti gbé tó wá di ọjọ́ mẹ́jọ hádà wa sallallahu alaihi wa sallam Muhammad wa ala alihi wa sallam taslima kathira.